Aláròyé máa wí o. Láyé Olúgbọ́n mo dábòrùn méje a ò mọ fìwé rorin. Láyé Àrẹ̀sà mo dábòrùn mẹ́fà a ò mọ fìwé rorin. Láyé Ìṣẹ́yí mo ra kókó mo ra rán mo ra sányán bàbá aṣọ àfọlẹ́. Ẹni pẹ̀lẹ́ yìí òdùn kó kẹ́rù kó gbòókò lọ. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé ẹ sì káàbọ̀ sórí àkọ́tún ètò yín lágbo òṣèré tó ń wá sójú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Àsùnmọ́ Adéẹ̀yọ̀. Ẹ wo ẹ jẹ́ ká pàrònú tì kí gbogbo wa kájọjọ dẹ́rìn pẹ̀kẹ́ ara wa lákòókò yìí. Ẹ já máa gbéra wa débẹ̀ kí máa já yín sí kí máa rẹ́ yín sí bó ṣe ń lọ lágbo àwọn òṣèré lákòókò yìí. Saheed Balogun di ọmọ ìgbìmọ̀ alákòóso Yaba Tech. Bíọ́dún Ọ̀kẹ́ ó ṣe ìgbéyàwó alárinrin o, èyí ni bó ṣe lọ. Wùmí Toríọlá máa ń bẹ Fúnkẹ́ Akíndélé gidigidi máa ní kí ni tó dà wọ́n pọ̀. Àgbà òṣèré ni Ṣaṣe Olúmọ Àgbákò. Bàbá náà ṣe ayẹyẹ ọdún 121 lókè èèpẹ̀. Inú ìdùnnú àti ayọ̀ ní Fẹ́mi Adébáyọ̀ wà báyìí o, èyí lohun tó fà á. Inú òṣèrébìnrin ilẹ̀ wa yẹn Tóyìn Àyìnmá kò dùn rárá o, èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ máa bá wa ká lọ. Aláròyé máa wí o. Sinkin bí ẹni tó jẹ tẹ́tẹ́ nínú Saheed Balogun tó jí ọkọ òṣèrébìnrin ilẹ̀ wa Fathia Balogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ń dùn báyìí o, èyí lohun tó fà á. Èyí kò sẹ́yìn ipò tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa ṣẹ̀ṣẹ̀ fún. Tẹ́ ò bá mọ̀ ẹ jẹ́ kí n máa rẹ́ yín sí i. Saheed Balogun ti di ọmọ ìgbìmọ̀ alákòóso Yaba Tech lẹ́kọ̀ọ́. Ni àwọn olólùfẹ́ rẹ̀ bá ń kí kú oríire. Gbajúgbajà olórin fújì ni ìyẹn Alhaji Saheed Òṣùpá náà kì ó kí kú oríire. Ó ní ọ̀rẹ́ mi ọmọ ìyá mi a kú oríire tí oyè tuntun. Saheed Balogun ẹni tí gbogbo àwọn èèyàn mọ̀ tó jẹ́ òṣèré tíátà tó tún fìgbà kan kọrin fújì nígbà kan ní lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí o ọ̀gá àgbà ni ó ti di ọmọ ìgbìmọ̀ alákòóso Yaba Tech nílùú Èkó. Wùmí Toríọlá máa ń bẹ Fúnkẹ́ Akíndélé gidigidi ni èyí lohun tó fà á. Báàrin ọ̀nà làbá ni Wùmí Toríọlá fọ̀rọ̀ náà ṣe o látàrí bí òṣèrébìnrin ọ̀hún ṣe lọ sọ́dọ̀ Fúnkẹ́ Akíndélé pé kó fi ọ̀nà ọ̀hún ṣe mọ̀ pé igi télégbèdè bá fọwọ́ kàn dídún ní dún lọ́rọ̀ Fúnkẹ́ Akíndélé tí gbogbo èèyàn mọ̀ sí Jennifer lágbo òṣèré. Èyí gan ló fà á tí Wùmí Toríọlá fi ní kí Fúnkẹ́ Akíndélé fi ọ̀nà ọ̀hún bó ṣe máa ń ṣe ìpolówó àwọn sinimá rẹ̀. Ẹ̀yin tí wà nílé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ mọ̀ pé Wùmí Toríọlá yóò ṣe àfihàn sinimá rẹ̀ Queen Latifah láìpẹ́ yìí. Ṣùgbọ́n ní báyìí o Fúnkẹ́ Akíndélé tọ́pọ̀ àwọn èèyàn mọ̀ sí Jennifer ti sọ̀rọ̀ o. Ó ní Wùmí Toríọlá àjọṣe wa ni àjọ máa ṣe ni. Ó jọ pé èsì tí Fúnkẹ́ fọ̀ yìí ló mú inú Wùmí Toríọlá dùn gidigidi ni o. Ni obìnrin náà bá ní Jennifer èmi ò fẹ́ 1 billion o 500 million ti tó àṣejù nírun àyà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Wùmí Toríọlá tí fíìmù náà bá ti jáde yẹn Queen Latifah ẹ jọjọ bá wò ó ẹ jẹ́ ká jọjọ wò ó ká wò lógúnlógún ká wò ó kí gbogbo wa ká jọjọ gbé iṣẹ́ tó ṣe iná lárugẹ ilé ẹnìkọ̀ọ̀kan wa náà Ọlọ́run ò ní jẹ́ kó dàrú. Yàtọ̀ sí èyí ọ̀sẹ̀ tó lọ yìí ní arẹwà obìnrin yìí tún ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ o ní gbogbo àwọn èèyàn bá ń kí. Aláròyé gan kọrin fún un. Àpọ̀ ọlọ́jọ́ bí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó mú jòjò 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 kórí inú rẹ ó mọ́ bá tòde jẹ́ kí wọ́n ọmọ yàkó bàtà ó ọlọ́jọ́ bí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó mú jòjò. Àdúrà làwọn ẹbí àtọ̀rẹ́ ni wọ́n ń gbà fún Wùmí Toríọlá báyìí pé k'Elédùmarè jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àdúrà làwọn bàbá lọ́jà àtàwọn ìyá lọ́jà ń ṣe fún ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa báyìí o ìyẹn Fúnkẹ́ Akíndélé táwọn èèyàn mọ̀ sí Jennifer. Àdúrà ọ̀hún kò sẹ́yìn bó ṣe dá ẹ̀rín pa ẹ̀kẹ́ wọn pé ó jọ bíi pé obìnrin òṣèré yìí mọ̀ pé òjò ń pa àwọn ọlọ́jà lásìkò yìí pẹ̀lú bó ṣe ń pín ọ̀mbrẹ́là fún àwọn ọlọ́jà kan ní ìpínlẹ̀ Èkó láti máa fi borí wọn ní àkókò òjò yìí. Àrà ọ̀tọ̀ ní ọ̀mbrẹ́là yìí o nítorí níṣe ló kọ orúkọ sinimá tó gbé jáde tó sọ di gbajúgbajà ìyẹn Jennifer sára ọ̀mbrẹ́là ọ̀hún. Làwọn ọlọ́jà bá ń kí ni wọ́n ń gbàdúrà fún ìyẹn nìkan kọ́ o obìnrin yìí tún lọ pín aṣọ fún wọn ìyẹn First tó kọ orúkọ sinimá tó gbé jáde Jennifer fún wọn ní gbogbo èèyàn bá ń gbàdúrà fún pé lágbára lọ Aláwùrábí gbogbo ohun tó bá dáwọ́lé á yọrí sí rere o sinimá rẹ̀ náà yóò máa tà. Àfi kí gbogbo wa máa kí Fẹ́mi Adébáyọ̀ kú oríire lásìkò yìí o.
ohun tó fà ní bí sinimá rẹ̀ ìyẹn Jagunjagun tún ṣe kó oríire ńlá kan bá ọkùnrin náà báyìí. Lẹ́yìn tí sinimá náà ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ó tún ti wẹ̀yàn kẹ̀kẹ́ báyìí o. Àmì ẹ̀yẹ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń dúró de sinimá náà lórílẹ̀‐èdè Canada, ìyẹn nílùú Toronto báyìí. Àdúrà ni àwọn olólùfẹ́ ń gbà fún Jẹ́lílì Oníṣó pé kí Ọlọ́run jẹ́ kó rí àmì ẹ̀yẹ náà gbà wálé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ròyìn wọ́n ní iṣẹ́ takuntakun ni ọkùnrin náà ṣe nínú sinimá Jagunjagun èyí tí wọ́n gbé jáde ọ̀hún. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá yìn pé ó kú iṣẹ́. Kódà ọ̀pọ̀ àwọn èèyàn kan ní sinimá ọ̀hún ó yẹ fún àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tí wà nílé, lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Taiwo Hassan táwọn èèyàn mọ̀ sí Ògògó, bàbá mà ti wà lórílẹ̀‐èdè Canada. Àgbà òṣèré yìí ọmọ Kúlódò ń jayé káàkiri lórílẹ̀‐èdè Canada báyìí ni o. Ìtinú gbogbo àwọn olólùfẹ́ ń dùn pé ìgbà àkọ́kọ́ rèé tí bàbá náà yóò wá sí orílẹ̀‐èdè Canada. Ògògó ọmọ Kúlódò, bàbá ń jayé káàkiri orílẹ̀‐èdè Canada báyìí ni o. Ní gbogbo àwọn èèyàn bá ń kí pé bàbá náà Elédùmarè á jẹ́ kó dé láyọ̀, bàbá náà yóò kéré òkò délé o, ìyẹn lákòókò yìí. Àgbà nínú òṣèré ni bàbá yìí o. Ìyẹn Alhaji Salami Olúkọ̀yà táwọn èèyàn mọ̀ sí Charles Olúmọ àbí Àgbákò. Bàbá ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún 121 lókè èèpẹ̀. Làwọn olólùfẹ́ bá ń kí wọ́n ń gbàdúrà fún bàbá náà. Ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ ní àwọn ń fi ọlá rú ti bàbá náà tọrọ. Bí bàbá náà ṣe dàgbà tó dògbò tó, ńṣe ni bàbá náà tún ṣe kébékébé. Bàbá yìí ní òun jẹ́ ọ̀kan lára àwọn àkọ́kọ́ òṣèré tíátà tó kọ́kọ́ ṣeré èèyàn burúkú nínú eré sinimá. Nínú àwọn eré tí bàbá òun ti kópa ni Ìjà Òmìnira, èyí tí Adélọ́fù ṣe. Lára àwọn òṣèré tí bàbá náà bá lò gbà ni Bàbá Sàlá, Obert Ògúndé, Bàbá Oyin Adéjọbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá náà túbọ̀ gùn sí, kí àìsàn má sì dá bàbá gúnlẹ̀. Inú òṣèrébìnrin ilẹ̀ wa yìí kò dùn o, ìyẹn Tóyìn Àyìnmákù, látàrí ohun tó ń là kọjá lásìkò yìí. Tẹ́ ò bá gbàgbé, ọmọkùnrin kan ló bú Tóyìn Àyìnmákù tí òṣèré náà sì fi ọlọ́pàá mú. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní máa bú pé kò yẹ kó fi ọlọ́pàá mú. Ṣá o, Tóyìn Àyìnmákù náà ti bọ́ síta o, ó ti sọ̀rọ̀. Ó lóun kò bẹ̀rù ikú mọ́ o, òun ò bẹ̀rù láti kú o, kí wọ́n fi òun sílẹ̀, kán jẹ́ kó òun ṣe tó bá wu òun. Òun làwọn olólùfẹ́ bá ní ikú ẹ̀wẹ̀, ó ò ní kú o, 200 ọdún kan ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni o. Tóyìn Àyìnmákù tó ṣàlàyé, ó ní látàrí pé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè yìí, ìyẹn Bọ́lá Ahmed Tinubu, làwọn èèyàn ṣe ń bú òun, ni wọ́n ń bú àwọn ọmọ òun, ni wọ́n ń gbé òun àtàwọn mọ̀lẹ́bí òun ṣépè. Ó ní èyí kò ṣẹ̀yìn bóun ṣe ṣàtìlẹ́yìn fún ẹni tó wu òun, kán jẹ́ kó òun ṣe tó bá wu òun, kí wọ́n fòun lọ́rùn sílẹ̀ o. Báyìí ni Tóyìn Àyìnmákù ń pariwo. Làwọn olólùfẹ́ ìbá ní Tóyìn Àyìnmákù máa báṣẹ́ tiẹ̀ lọ. Tẹ́ ò bá gbàgbé, Tóyìn Àyìnmákù obìnrin tó wà lóko eré kan tó ń ṣe lọ́wọ́ báyìí, èyí tí wọ́n pè ní Ìyálóde. Bí sinimá ìbá ti jáde, gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ bá wa bò ó. Bíọ́dún Ọ̀kẹ́wò ṣe ìgbéyàwó alárinrin nílùú Èkó, èyí làwọn tó ṣẹlẹ̀ níbẹ̀. Bíọ́dún Ọ̀kẹ́wò tọ́pọ̀ èèyàn mọ̀ sí ọmọ Bọ̀tí, ó ṣe ìgbéyàwó alárinrin. Ohun oríṣiríṣi ló ṣẹlẹ̀ ńbẹ̀, ohun àrà. Bí wọ́n ṣe ń jó ni wọ́n ń lù, tí ọkọ àtìyàwó yìí tí wọ́n ń fi ìdùnnú hàn. Àwọn aṣọ òkè, aṣọ ìbílẹ̀ lóríṣiríṣi òun ni wọ́n wọ̀ níbẹ̀ o. Ṣùgbọ́n ohun tó jọ gbogbo èèyàn lójú ni pé ẹ̀yin náà sáà mọ̀ bí Bíọ́dún Ọ̀kẹ́wò ṣe rí. Ọmọbìnrin tó dáa, tó rẹwà, tọ́jọ́ iwájú ẹ̀ dáa, tẹ́yìn ọ̀la ẹ̀sùn wọ̀nyẹn. Ẹ mọ̀ wípé ìgbà tó bá tó gbá ní ṣe bálẹ̀ ẹ̀gbọ́n mi, kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ òun ní ṣe bálẹ̀ odò. Ó fi hàn wípé ọkọ Bíọ́dún Ọ̀kẹ́wò ó kátó. Ohun tó ṣe ni pé kánmọ́ báyìí òun ló ìyàwó rẹ̀ ńlẹ̀ bí ìgbà tá sábà gbé díẹ̀. Ẹ̀rù tí ẹ bá gbogbo àwọn olólùfẹ́ pé sí ọkùnrin yìí kò ní jan ọmọ Bọ̀tí mọ́lẹ̀ báyìí, àfi bó tún ṣe gbé tó ń gbé ijó káàkiri, tó ń gbé ijó káàkiri. Gbogbo àwọn olólùfẹ́ nínú wọn dùn o. Àdúrà ni wọ́n ń gbà fún Bíọ́dún Ọ̀kẹ́wò lákòókò yìí pé kí Elédùmarè má tú lé rẹ̀ o. Òun l'Aláròyé bá kọrin fún un pé àṣà alátàgbà mọ́mọ́ gbé o, àṣà alátàgbà mọ́mọ́ gbé, ọkọ mi àyànfẹ́ tí mò ń wò yìí o, ọkọ mi àyànfẹ́ tó ń ṣe bàdà fún mi, àṣà alátàgbà mọ́mọ́ gbé. Ní báyìí Bíọ́dún Ọ̀kẹ́wò ti di ìyàwó tuntun o. Òun àtọkọ rẹ̀ wọ́n sì wà láyọ̀ àtàlàfíà tí inú wọn ń dùn sìnkìn bí ẹni tó jẹ tẹ́tẹ́ lákòókò yìí. Kì í dún ó pọ̀ o, ṣókí lọ bẹ oge. Nígbà míì tẹ́tùn máa pàdé wa lórí ètò bó ṣe ń lọ lágbo àwọn òṣèré láti iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ olórúkọ tèmi jẹ́. Ẹ máa yáṣẹ́ o.